Mo kí yín. Ẹ̀yin náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá, ìyẹn tó tiẹ̀ ti wá le jù ní òkè ọdẹ. Ẹ wo àdúrà àwọn èèyàn tí wọ́n ń pa ní òkè ọdẹ. Ẹ rí i pé àwọn ìjọba yìí wọn ò rí kankan ṣe sí. Bí gọ́vnà sì rí kankan ṣe náà ni pírẹsidẹ́ǹtì ò rí kankan ṣe sí ìwàhálà tó ń ṣẹlẹ̀ lókè ọdẹ yìí. Àwọn afábí náà ti ń jáde, mí ì gbé jẹ́ anybody bọ̀, àwọn afábí ń jáde, wọ́n ń takò Yorùbawuyi pé bó ṣe ń jà fún wọn lókè ọdẹ kò yẹ kó máa sọ nǹkan tó ń sọ fún ìyẹn gọ́vnà. Ẹ jọ ṣé tí gọ́vnà Ọ̀yọ́ state, gọ́vnà Kwara state, ẹ má bínú, tí gọ́vnà Kwara state tó bá ṣe ẹ̀tọ́ rẹ̀, tó bá ṣe ààbò ẹ̀ lórí àwọn aráàlú, ẹ jọ ṣé èèyàn kan máa jáde tó máa sọ̀rọ̀ ogun fún gọ́vnà Kwara state. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ náà, ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n pa ní Kwara state, ẹ wo àwọn ọdẹ tí wọ́n pa, ẹ wo bàbá tẹ́ wò yìí. Látìgbà tí ọgbà Fúlàní ẹ ti dé ni bàbá ẹ ti ń sìnkè òkè ọdẹ náà. Ó wà lára àwọn ọdẹ tí àwọn Fúlàní pa, àtẹni tó gbàbọn lọ́wọ́ àwọn ọdẹ tó ti lọ kó fún àwọn Fúlàní. Ejò ṣe máa ní àwọn ìjọba ò mọ nǹkan tó ń lọ ní òkè ọdẹ, ṣe máa ní wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní. Wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ó lè dáná náà ló support àwọn Fúlàní yìí, ó lè dáná náà ló fún àwọn Fúlàní lágbára, àwọn náà ló fún àwọn Fúlàní go ahead because kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe, kò dẹ̀ sí nǹkan táráàlú fẹ́ ṣe. Wọ́n fẹ́ gba ìlú ni, wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni. Ẹgbọ́n nǹkan tí Yorùbawuyi. Òkè ọdẹ mi ò ní fi ẹ́ lọ́kàn balẹ̀, mi ò lówó, mi ò lóògùn, I will not instigate war, never, because I don't even have what to fight the war with. But I will tell my people to defend themselves. We will defend our land. We are Igomina people. We are not okay. We are not Ilorin. Ó ní gbogbo ẹ̀yin ọmọ Igomina. Mo mọ̀ọ́mọ̀ gbórúkọ ẹni tó gbé kinní yẹn síta. Ẹ wo, mo ti show fídíò kan níbi bíi tí kábíyèsí kan nílùú Igomina, mo ti gbàgbé orúkọ wọn, tí wọ́n ń sọ wípé gbogbo àwọn ọba Ìlọrin, gbogbo àwọn ọba Igomina wọ́n ti sá lọ sí Ìlọrin. Wọ́n ní gbogbo àwọn ọba Igomina wọ́n ti sá lọ sí Ìlọrin. Ní àná mo show fídíò tí Kwankwanso ti ń sọ wípé torí pé kí Ìlọrin lè jẹ́ ìlú Fúlàní làwọn ti lọ gbé Buhari wá. Ẹ wo ọ̀rọ̀ méjèèjì yẹn, torí kí Ìlọrin lè jẹ́ ìlú Fúlàní làwọn ti lọ gbé Buhari wá. Náà àwọn ọba Igomina ti sá lọ sí ìlú Ìlọrin. Wọ́n wá wọ òkè ọdẹ, wọ́n pa wá lókè ọdẹ, wọ́n pa àwọn mọ̀lẹ́bí tèmi. Òkè ọdẹ we are one. Ẹyọ kan ní òkè ọdẹ. Tọ́mọ òkè ọdẹ kan máa sọ pé ha níbì kan, tó bá ní ẹgbá méjì òkè ń jara wọn níyàn, òkè ọdẹ owó ń jara wa níyàn o. Tó bá yẹ ti dọ̀rọ̀ báyìí, a máa pawọ́ pọ̀ ni. Abdulramonu a máa pawọ́ pọ̀ nù ẹni, wàá nù ni, torí ẹni ànù ni ẹ́. Abdulramonu ó máa nù ní ẹni ànù ni ẹ́. Ẹ wá wọlé, ẹ pa ọmọ òkè ọdẹ. Now, Kwara update, ó wá gbé sí orí kíní ẹ̀. Ó wá pe àwa ọmọ òkè ọdẹ ní Ogunlende, òkè ọdẹ people back to Ilorin city. Chetiri, that is one of my shock light yín o. Ẹ tó bá ti rí thumbnail fídíò tí mò ń ṣe yìí, wá ti mọ̀ pé nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá. Máa wo àwọn date yẹn síra wọn. Ó ní Ogunlende, òkè ọdẹ people are back to Ilorin city. That's òkè ọdẹ people, we are back to Fulani land. Wo àwọn tó wá sókè ọdẹ yẹn, àwọn ràlẹ̀ràlẹ̀ ni. Àwọn kan ò ní kúrò lókè ọdẹ. Òkè ọdẹ is not baba ńlá. Òkè ọdẹ is not Ayireke. My apologies to baba ńlá people, to Ayireke people. Òkè ọdẹ máa dúró tì yín lọ́rùn ni. Òkè ọdẹ àwọn ẹ̀yin kan ẹ máa lọ. Ẹ̀yin kan ẹ máa lọ. Àwọn kan máa dúró sílé. Bókè ọdẹ ṣe máa ń jà nìyẹn. Tẹ́yìn kan bá fẹ́ ságun, ẹ ságun. Gbogbo wa náà lè dúró sójú ogun. Ẹ káwọn kan ságun. Àwọn kan máa dúró sínú ilé lókè ọdẹ. Ọmọ òkè ọdẹ ni mí, àti bú àtòró mi. Òkè ọdẹ dé lé mọ́kùlù mi lójú. Àwa lọ máa sá fún ìjà mọ́ bẹ̀rù ogun. Abdulramonu ó ti fa wèrè lọ́yàn. Lórí ọ̀rọ̀ òkè ọdẹ, Abdulramonu ẹni àánú ó ti fa wèrè lọ́yàn. You will give account. Àwọn tí wọ́n pa wá lókè ọdẹ máa give account ẹ̀ fún àgbáyé. The world will see it. The world will hear my voice. The world will hear this my agony voice. I am in pain.
I am in pain. The world will hear my voice. The world will hear my voice, not just Nigeria, not just Africa. I know I heard of a president that saw my video. Somebody told me of a president that saw my video. And I will continue until the world president heard my voice. The world must hear me. On this Okiode matter, àgbáyé máa bá wa dá sí. Yes, mo lè máa ṣe ọmọdọ̀ nílùú òyìnbó, kí n má lówó, kí n má láṣọ, kí n má léèyàn. But the world will hear this. Gbogbo ẹni tẹ́ ẹ sọ pé come back home. Mo níbi tí mò ń fi àwọn kọ́mẹ́ǹtì yín sí àtàwọn pictures yín. Gbogbo ẹni tẹ́ ẹ ń threatening, mo níbi tí mò ń fi àwọn pictures yín sí àtàwọn threatening words yín. Mo sọ pé tí n bá báyàn jà ní èní, kó máa mọ̀ wípé mo ti ní nǹkan tí mo fẹ́ fi báyàn jà láti bí ọdún méjì, ọdún mẹ́ta kalẹ̀. The world will see your comments. Honorable kíní kan tó pera ẹ̀ náà, come back home. The world will see it. Àgbáyé will hear my voice. The world will hear my voice. I will not keep quiet until the world president heard my voice and do something about Abdulramonu, governor of Kwara State, Abdulramonu Enianu, and all these religious fanatics, all these Afars, those people that can give video me. I have all your pictures, your details. The world will see your pictures. Any fanatic Muslims, more being anyone we. Di Nigeria, I'm here. And you know, ni wo ìlú yìí. Tabari ọmọ yín tó bá fẹ́ kàwé ní ìlú yìí, a máa takò. I am here. Gbogbo àwọn kẹlẹ tó wà ní London, America, gbogbo yín ask for their pictures. I will give it to you. Any country tó bá tó jẹ́ Okiode, àwọn àfáà yẹn béèrè fún picture wọn, màá send ẹ̀ sí yín. Ẹ máa lọ report wọn ní gbogbo embassy àgbáyé àti Abdulramonu, the governor of Kwara State. We must all report him. This is Okiode. Okiode is not Fulani's land. We deal with the Okiode indigenes. We will defend our land. Kwara update ọmọ Ìlọrin ni. Ó ní Ogunlende. Àwa l'Ogunlende. Wàá rò pé ogun òṣì àwọn bàbá wa nídìrí. L'Okiode, ó tẹ́ tó kó ti ń jà. Okiode náà lè fẹ́, Okiode náà ní target yín. Bàbá tèmi wà lára àwọn tó kọjú yín ní Ìlọrin níjọ́ kìíní àná. Èmi ọmọ náà ni. Balógun ó ti wọnú mi báyìí. Balógun ti wọ inú mi. Bàbá mi tó bá yín fa wàhálà Okiode, ó ti wọnú mi báyìí, mo ti gbé mi. Èmi náà wá ready àti bàbá yín máa continue. Ẹ mo ti dárúkọ mi, mo mọ̀ pé ti mọ̀ mí. Àwọn bàbá yín ní Ìlọrin, wọ́n ti mọ ẹni tí mò ń sọ. Wọ́n ti mọ Balógun tí mo sọ pé kò pé méjì. Ó ti gbé mi wọ̀ báyìí. Màá wá continue níbi tó fi gún. We are not under Ilorin. A kì í ṣe Fúlàní. Yorùbá ni wá, ọmọ Balógun ni mí. Ibi tí bàbá mi tó ti bẹ̀rẹ̀, tó fi gún, kò parí ẹ̀, ó fi gún ni. Èmi náà ti pìkì ẹni bí ẹ̀yin náà ṣe pìkì ogun Usman Dan Fodio. Ọlọ́run wá ṣe alálẹ̀ ilẹ̀ Yorùbá òsùn, alálẹ̀ Okiode òsùn. Wọ́n jẹ́ kí íńtánẹ́ẹ̀tì wà. Wọ́n mọ̀ pé mi ò lè gbébọn. Wọ́n mọ̀ pé mi ò ní àdá. Wọ́n mọ̀ pé mi ò ní nǹkan ọjà olóró tí mo lè fi jà. Wọ́n wá gbé íńtánẹ́ẹ̀tì jáde pé íńtánẹ́ẹ̀tì yìí máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹni tó bá ní kà mẹ́fà kò sí bó ifẹ́ ṣe tí ò ní fi márùn-ún ṣe ra ẹ̀. Tí Nàìjíríà ò bá le ni èmi ò ní sákò lé. Tí bá dé wà ní Nàìjíríà mi ní lè máa bú gbàmù báyìí gọ́sẹ̀ tí ní kó wá pa ọ̀tá mi mọ́lé. Apani ni yín, àmọ̀ yín. Àmọ̀ yín o. Àwa mọ̀ yín àtún yín mọ̀ o. Ẹ̀yin religion fanatic tẹ́ fẹ́ pa Yorubawuyi, gbogbo yín lẹ̀ ó sunkún ọmọ. Ẹ máa sunkún ọmọ. Yorubawuyi lórúkọ mi. Ayélàgbàbẹ̀ ni mò ń jẹ́. Abdulramonu governor Kwara State ó ti fa wèrè lọ́yàn lórí ọ̀rọ̀ Okiode. Ìdílé ìdẹ̀sí wọn akọ ìpè Ogunlende, Okiode people back to Ilorin, àwa back to Ilorin. Ẹ kú àwàdà. Ìwọ àfà tó bá gbé fídíò mi tó bá sọ negative lórí ẹ̀, màá ní kó bá mi flag page ẹ̀ down. Each àfà tó bá gbé fídíò mi tó bá sọ negative words lórí ẹ̀, tó bá wọ́n lè jẹ page yẹn, contact me 200k each page. Page kọ̀ọ̀kan àwọn Okiode láwọn ready. Àwọn ọmọ Okiode láwọn ready. Any àfà tó bá gbé fídíò mi tó bá sọ negative thing lórí ẹ̀, wọ́n ní kí n má reply yín mọ́. Anybody if you are good tó bá máa gbé page yẹn wálẹ̀,
gbogbo ọmọ Òkè Ọdẹ mama post wọn, you will be máa gbé page yẹn wálẹ̀. Ògún gbọ́ ẹ ti fa wèrè lọ́yàn o. Ọmọ Òkè Ọdẹ ni mí. The Òkè Ọdẹ in me is now working. Abdulrahmanu ò ní jẹ tán. Oh, I will all start. If you stand with Òkè Ọdẹ, let me see it. Stand with us. The world must hear our voice. Stop the genocide in Òkè Ọdẹ. Abdulrahmanu ẹni àánú. Stop the genocide in Òkè Ọdẹ. Òkè Ọdẹ làwa. Àwọn kì í ṣe àwọn olùtẹ̀ ló ń jẹun. Àní gbà. Àní ọpẹ́ òní balẹ̀ Abdulrahmanu. Àfàtò máa bíre kó gbé fídíò mi. Kó sọ negative tí lórí ẹ̀. Péèjì ẹ̀ ó máa wálẹ̀. Ẹ mọ̀ pé báwọn àkànbí ọlọ́ba ṣe ẹ ṣe tẹ́ eléyìí náà ẹ bá ṣe tẹ́. Stop the genocide in Òkè Ọdẹ. Stop ẹyẹ pa àwa wò nígbà àwọn kì í ṣe Haúsá. Àwa Haúsá lè máa pa anyhow. Àwa Òkè Ọdẹ ni wá. Òkè Ọdẹ we are not back to Ilorin to do what? Back to Ilorin to do kíni? To di ẹrú Fúlàní. No. Abdulrahmanu, stop the genocide in Òkè Ọdẹ. Stop it. Òbò kan nìyẹn máa ń dó tí òkè ń dó mi mọ̀. Ó ti dóbò elégungun. Òbò eléyín Abdulrahmanu Abdulrasaki gómìnà Kwara State ó ti dó òbò eléyín. Ó máa wáyín mú ẹ lóko báyìí ni. Òbò eléyín ló dó. Bó ṣe máa wáyín mú ẹ mọ́ òkú ẹ̀ ni. Abdulrahmanu Abdulrasaki, stop the genocide in Òkè Ọdẹ. Ó ti dóbò eléyín o. Ìtòdó yìí òbò kan nìyẹn máa dó tí ò ní dó mi mọ̀. Òbò eléyín ló dó yìí. Report, yes, Yami. Report them to American authorities, European authorities. Every one of them. All this, I will be bringing their pictures. Every meeting, okay, there, anywhere to Bawa, European authority, American authority, China, lower, anywhere to Bawa. We will report them. Our wale, àti wà níbí bí. Ṣùgbọ́n ẹni máa terrorize àwọn èèyàn wa. Trump is fighting for America. He said America must be great again. Yemi Yorubawuyi sọ pé Òkè Ọdẹ must be great again. Trump tó pé àwọn ọmọ America wọ́n tún ìlú wọn ṣe ni wọ́n làbá ṣe ń sáwá sí bíbí. Mo fẹ́ kí Òkè Ọdẹ káwọn èèyàn máa sáwá sí Òkè Ọdẹ. Baba ńlá Ayérèké Bùnmọ̀mú gbogbo àwọn ìlú yẹn ìlú 16 ló sáwá sókè Ọdẹ. Ìlú 16 ló sáwá sí ìlú Òkè Ọdẹ. Wọ́n mọ̀ pé Òkè Ọdẹ tó wọ́n gbà. Ẹ wá láyà lórí àyà. Ẹ wá àtàkì wa. Gbogbo àwọn kan tó ń sọ Abdulrahmanu Abdulrasaki. Abudu gbogbo tó ń sọ pé èèyàn ọgbà kiri lọ́wọ́ wọn àwọn aráàlú pa èmi mọ̀ pákọ́bí láyé Muhammed ní ẹ̀ Abdulrahmanu Abdulrasaki mo mọ̀ wípé àkọ́bí láyé Muhammed ní ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó pa yẹn kò jẹ́ wá o torí fídíò ti surface online káàkiri gbogbo àgbáyé ló wọ̀ gbogbo àgbáyé tó fi mú president ìlú kan sọ pé òun rí fídíò mi Abdulrahmanu ò ní jẹ tán sórí àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ yẹn ìyá wọn ò máa wò dì ìwọ Abdulrahmanu Abdulrasaki ìwọ ló mà ṣá àwọn yẹn ò lógo gbogbo àwọn rádaràdà tó ń kọ kọ́mẹ́ǹtì kan bá pè mú yẹn àwọn yẹn ò lógo ayé wọn ti bàjẹ́ àwọn yẹn ò lógo I am here ẹni tó bá lórí Facebook tó máa flag yín tẹ́ bá ti máa kọ kọ́mẹ́ǹtì kẹ́ máa wọ́n ti ń flag Facebook kì í nígbà tí máa sọ fún yín tẹ́ bá fẹ́ wo show mi Yorubawuyi if you stand with the truth that we must defend our land. Ẹ bá máa kọ comment, ẹ máa share video, ẹ fi máa rí mi wò. Ẹ tẹ́ bá wà nílùú òyìnbó, tẹ́ wà lórí Facebook, wọ́n á padà já yín bọ̀ ní ẹ máa bọ̀ lórí YouTube. If you're on the YouTube, bá wà tẹ́ thumb up lórí show, ẹ bá wà share video. Because ọ̀rọ̀ máa bọ́ níbi bí show yóò ní pọ̀ púpọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ máa jáde níbẹ̀. Mo fẹ́ wá rán èèyàn ọmọ Yorùbá létí. Àwọn nǹkan tẹ́ ẹ rántí. Ẹ mọ̀ pé plan work, ó ní kinní. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n gbé fọ́tò kan jáde fún yín. Nǹkan mẹ́rin ni máa rán yín létí tẹ́ máa mọ̀ pé kíní wọ́n fẹ́ pa wá tán yẹ̀ ilẹ̀ Yorùbá ni. Ẹ kọ́kọ́ bá mi wẹ̀ ni. Ta lélẹ̀? Jagun ni. This is the man behind the fence in Ìgbàjà. Jagun Ìgbàjà ni. Òun ló ń defend ilẹ̀ Ìgbàjà against Fulani terrorism. Jagun pé ọdún kan ní àná tí wọ́n pa. 3 days tí Jagun máa pé ọdún kan ìyàwó tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ sọ́wọ́ ni wọ́n attack wa lókè Ọdẹ.
2024 2025. Okay, kí má ti sọ́dọ̀ Jagun àtòkè ọdẹ. Let me bring another one up for you. Òbò kan lèèyàn máa ń dó tí ò kí ń dó mi mọ̀. Abdulrasaq Abdulramoni, ó ti dó òbò eléyín. Ó ti dó òbò tó ní eyín. Òbò eléyín ló dó. Abdulrasaq Abdulramoni, ó ti dó òbò eléyín. Ẹ bá mi wo fọ́tò yìí dáadáa. Ó ní June 5 2021 ó ní wọ́n lọ pa wọ́n ní Ìgàngán. June 5 2021 ó ní wọ́n lọ sí Ìgàngán tí wọ́n pa àwọn èèyàn wa tí wọ́n dáná sun wọ́n. June 5 2022 ó ní wọ́n lọ sí Ọ̀wọ̀. Wọ́n lọ sí Ọ̀wọ̀ massacre tí wọ́n lọ pa wọ́n nílùú Ọ̀wọ̀. Tó ń jọra wọn àbí ò jọra wọn? Ṣó ń clear àbí ò clear? June 5 ní 2021 ni wọ́n wọ ìlú Ọ̀yọ́. Ọ̀yọ́ massacre, Ọ̀yọ́ killings ní June 5 2021. June 5 2022 ni wọ́n wọ Ondo ni wọ́n lọ pa wọ́n. Jagun was killed in 2024 September. Okeode was attacked in 2025 September. So clear àbí ò clear? So clear sí yín àbí kò clear gbogbo ọmọ Yorùbá? The accurate date ni when you are trying to heal níbi nǹkan kan wọ́n á gbé nǹkan mi wá. Abdulrasaq Abdulramoni, ó ti dóbò eléyín. Òbò kan lèèyàn máa ń dó sókè ń dó mi. Òbò eléyín ló dó yìí. Bóyá di eyín mọ́ ẹ ló kó lélẹ̀. Ìkílì ní òkè ọdẹ ẹ ní dánwò ẹ̀wò mọ́. Ẹ ní dánwò ẹ̀wò mọ́. Mo gbọ́ tó sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ kan àbí játọ́játọ́ kan sọ pé wọ́n ní kóun dá sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Kwara State. Òun ò lè dá sí àbólórí burúkú ni ẹni. Ta ló pè é kó dá sí tó ṣẹlẹ̀ ní Kwara State? Àbẹ̀ní ayé là gbọ́ ọmọ kan bí 1 billion. Ọmọ kan bí worldwide. Èmi máa pè é kó wá dá sí ọ̀rọ̀ náà sọ pé àwọn kan ń pè ń pé òun ò dá sọ̀rọ̀ Kwara State. Ọ̀rọ̀ wo ni ta ló ń gbọ́n tó ń sọ? Ta ló fẹ́ gbọ́n tó ń sọ? Ta ló fẹ́ gbọ́n nǹkan tó ń sọ? Ọlọ́run yàtọ̀ dárúkọ Òkè Ọdẹ ayé ò bá yẹ̀ mọ́ mi lọ́wọ́ ni. Wọ́n ní kóun dá sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Kwara State. Òun ò fẹ́ dá sí because òun ò lè dá sí. Àbí òun ò ní dá sí. Ayé là gbé Àbẹ̀ní ẹyọ kan tí mo sọ Òkè Ọdẹ yìí. Wọ́n wù má bàtà ní ìbẹ́ orí kí pé Yorùbá nation kan pé ẹ̀yin Yorùbá nation ẹ gbà mí wọ́n pa lókè ọdẹ. Orí kí pé any one of you, orí kí pé anybody àbógun fẹ́ pa ẹ ni. Ó máa ń bàbá ó lọ bèrè àwọn bàbá tèmi lókè ọdẹ ni. Ó lọ bèrè ni. Má ya wèrè o wàá sínwín. Ó ní Jagun ní ọmọ Jagun máa pọ́dún kan. Ó ṣèjọ́ mẹ́jọ ọmọ ẹ̀. Ìjọ́ kejì ni wọ́n pa. Baálẹ̀ tí wọ́n pa lókè ọdẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣèjọ́ mẹ́jọ ọmọ tiẹ̀ náà ni. Ìyàwó àtọmọ tiẹ̀ wọ́n ti gbé wọn wọgbó lọ àti ìmọ̀ bí wọ́n ń dó ìyàwó lọ́wọ́ ń sìn. Ìyàwó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe operation ni. Ìyàwó ṣẹ̀ṣẹ̀ ṣe operation ni. Jagun ni Ọ̀wọ̀ massacre àti Ọ̀yọ́ massacre. Ọ̀yọ́ Ọ̀wọ̀ Nàìjíríà àti wáyé nìkan ló yàtọ̀ ń bẹ̀. Ṣó ti clear sí yín? Thank you. Yoruba should realize that defeat of Kwara State into Yoruba land, not even Kwara State, of this Boko. Tí wọ́n retí pé kára wá sí Ìlọrin, ká máa wá ṣerú lábẹ́ wọn. It's a disaster. Àgbákò ni fún yín nílẹ̀ Yorùbá. Mo sọ fún pé kẹ̀dẹ̀ tí wọ́n kọlù yẹn, àgbákò ló jẹ́ fún yín nílẹ̀ Yorùbá. Àgbákò ni. Àgbákò ni. Ṣé bí wọ́n ti ń pa wọ́n káàkiri? Gbọ́ káwọn èèyàn máa jáde báyìí. Àwọn tó ń jáde nísìnyí tí wọ́n ń sọ̀rọ̀, àwọn tí wọ́n lọ ń ṣe research ni.
àwọn kan mẹ́ta pé fídíò mi ti jù sí mi pé mi lè máa play ẹ̀ tí mi lè máa play ẹ̀ kí tinú máa gbé tinú kí tẹnu máa gbé ta ẹ pé òkè ọdẹ yìí sì ó bó ó ti dọ́gbé eléyìn àbùdù àmọ́nù òbò kan lè máa ń dó tí ò ní dó mi mọ̀ lórí òkè ọdẹ ó rà àwọn researcher ni ó bá àwọn tó ń lọ́pọ̀ lọ́wọ́ yẹn ń bọ́ta bóyá ń sọ̀rọ̀ ni òkè ọdẹ yẹn alógo tẹ bò mọ́lẹ̀ òkè ọdẹ tẹ bò mọ́lẹ̀ yẹn àsìkò tó máa tú bọ́ta ni ó máa tú yẹ́mú máa tú bẹ́rẹ́kẹ́ ó máa bọ́ta òkè ọdẹ ìlú àlùbáríkà òkè ọdẹ ìlú àlùbáríkà ìlú tó ní bẹ́kún wò kó bẹ́kún jáde o ò lè bá ẹkún wo òkè ọdẹ kó bá ẹkún jáde ẹ wá fẹ́ gbọ́ ẹ̀yin bàbá wa lókè ọdẹ mo fi odò agbòdò mo fi bẹ̀ yín mo fi alálẹ̀ òkè ọdẹ mo fi bẹ̀ yín gbogbo èèyàn bá wa lókè ọdẹ ẹ mọ gbogbo táwọn bàbá yín ń bọ eégún tó ń bọ lókè ọdẹ ẹ mọ odò tí wọ́n ń bọ ní òkè ọdẹ gbogbo òòṣà tí wọ́n ń bọ lókè ọdẹ ẹ mọ̀ Ògún àwo òkè ọdẹ ẹ mọ̀ eégún eléwé òkè ọdẹ ẹ mọ̀ ẹ lọ gbé wọn jáde ẹ lọ gbé wọn dìde tábùdù àmọ́nù àbùdù àsákì tó bá ní kí wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn èèyàn wa àwọn ọdẹ wa kò lè ní kí wọ́n gba àwọn bàbá náà bàbá wa lọ́wọ́ wa gbogbo tó bá wà nílé òkè ọdẹ gbogbo tó bá gba àbọ̀dè tó kọ̀ tó ní kó má gbé tó bá wà lókè ọdẹ dìde bí ẹ torí ẹ̀sìn ni bí ẹ tó fẹ́ gbàbọ̀dè ni bí ẹ torí nǹkan kan ni alálẹ̀ òkè ọdẹ ó mú ọ o alálẹ̀ òkè ọdẹ ó mú ọ ọ sì ẹ̀sìn ọ̀rọ̀ bí ìwèrè bí kúrápá òní tán lé ọ yóò bá jọmọ òkè ọdẹ lọ́ọ́ bá ní kó má gbé tí ń bẹ lókè ọdẹ dìde ọ ṣe òfò gbogbo ní mo bẹ lókè ọdẹ ní ẹgbẹ́ dìde ẹbọ eégún lé ẹbọ òòṣà ọjà gbogbo àwọn eégún tó wà lókè ọdẹ ẹ mọ̀ wọ́n o ẹ mọ̀ eégún tẹ máa ń bọ nílùú òkè ọdẹ tó yẹ pé tí òjò ò bá rọ̀ I am saying this live and direct gbogbo ẹ̀yin mo kẹ́lẹ́ tẹ́ wá níbi ẹ̀dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ ẹ mọ̀ eégún tẹ máa ń bọ lókè ọdẹ tó yẹ pé tí òjò ò bá rọ̀ tẹ bá bọ eégún yẹn ẹ mọ̀ wípé òjò máa ń lé yín láti ibi eégún yẹn délé ni ẹ mọ̀ wípé ọ̀dá oúnjẹ ò kí ń dá wa lókè ọdẹ tó bá ní òjò rọ̀ ní bí òjò rọ̀ lọ́hùn ọ̀dá oúnjẹ dá wọn ẹ mọ̀ pé ọ̀dá oúnjẹ ò kí ń dá wa lókè ọdẹ ẹ mọ̀ eégún tẹ máa ń bọ lókè ọdẹ tó jẹ́ pé yóò mọ òjò ṣùàṣùà gbogbo tó ti kú sórí ebè sínú oko tẹ mọ̀ pé máa ẹsẹ̀kẹsẹ̀ tó máa dìde. Now I am clear. I just want people to see this that clearly that mo fẹ́ ṣe ẹbọ confam ẹbọ original ẹbọ èṣù ẹ̀yin tẹ́ bá ń bọ èṣù lókè ọdẹ mi fẹ́ máa dárúkọ lẹ́yìn ni o ẹ mọ̀ ilé tí wọ́n ti máa ń bọ èṣù òkè ọdẹ kí lẹ̀ ń wò èṣù òkè ọdẹ ẹ mọ̀ pé èṣù wà lókè ọdẹ o ẹ mọ̀ wípé a ní èṣù ẹ dẹ̀ mọ̀ ilé lẹ́yìn iṣu eléyìí tí n bá fún yín ní 1 week 2 weeks àwọn tí ẹ pẹ́ jù kò sẹ́ni pé 2 weeks tí n bá gbọ́ wípé ẹ bẹ̀rẹ̀ sí ní bọ àwọn kinní yẹn máa bọ́ tàlẹ́yọ kọ̀ọ̀kan máa dárúkọ àwọn ilé bàbá yín máa dárúkọ àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń bọ èṣù ẹni tó wà nídìí ẹ̀ máa dárúkọ yín àwọn tí wọ́n ń bọ eégún òkè ọdẹ máa bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ bàbá yín orúkọ gbogbo yín jáde máa go to the extent pé máa ní kó fún mi láwọn pictures yín máa tag yín as alábọ̀dé òkè ọdẹ gbogbo tó wà lókè ọdẹ ni ẹ gbé dìde báyìí gbogbo tó wà ní òkè ọdẹ ni kẹ́ gbé dìde báyìí everything kó má ṣẹ́kù kankan gbogbo àwọn odò yẹn ẹ mọ̀ wọ́n ṣé mo pé wọ́n ẹ̀ṣẹ̀ máa wà kùsà lókè ọdẹ wọ́n ti wà kùsà yìí ti pẹ́ lókè ọdẹ ṣùgbọ́n aṣẹnu pẹ́rẹ́m sọ̀rọ̀ now ó ti wá get started by gbogbo tó wà lókè ọdẹ pátápátá ní bá wa gbé dìde we just need it.
we need it. Ẹ bá wa gbé everything tó wà lókè ọdẹ dìde. A fẹ́ mọ̀ bí alóòótọ́ lẹ̀ tí ìgbàbọ̀dè lẹ́yìn yẹn. Báyìí là ń ṣe lé wa. Èèwọ̀ bòmíì ni. Somebody said, ma, I think everyone should have weapons inside their houses. Bàbá mi, wọ́n ti fìyà jẹ àwọn èèyàn débi wípé wọn ò ní owó tó máa fi lọ ra kí lórúkọ ẹ̀ nǹkan ogun. Bẹ́ẹ̀ kí nìkan làwọn bá wá fi ń ja ogun. Kí nìkan ni àwọn bá ti wá fi ń ja ogun ní òkè ọdẹ. Kó tó di wípé òyìnbó gbé àwọn ìbọn kíní kan dé, wọ́n gbé mísáì dé. Wọ́n lókè tí wọ́n lè bọ́ lókè ọdẹ. Òkè tí wọ́n lè bọ́ ní òkè ọdẹ wà. Òkè tí ò ní jẹ́ kí ogun wọ ìlú òkè ọdẹ. Ó ń bẹ ní òkè ọdẹ. Ẹ̀fọ́jú ń bẹ lókè ọdẹ. Rọpárọsẹ̀ ń bọ ní òkè ọdẹ. Wọ́n wá wọ òkè ọdẹ, wọ́n wá pa yín. Wọ́n wá pa yín. Àdẹ̀ tí gbọ́ pé ẹran kankan jáde. Gbogbo ẹni tí bàbá yín bá wà nídìí nǹkan bíbọ yẹn, ẹ tètè pè wọ́n o. Ẹ tètè pè wọ́n pé èmi Yorùbáwùyí. Màá bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Ayé la gbé abẹ ni. Màá bẹ̀rẹ̀ sí ní pa kódà àwọn tó jẹ́ ẹ̀gbọ́n tèmi tán lọ ń wé láwàní. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí tiyín. Èyí tẹ́ jẹ́ ẹ̀gbọ́n mi. Mo ti ẹ̀ jẹ́rìí yín náà. Ẹ̀yin náà ẹni fẹ́ ṣe ohun tí ò tọ́. Kò sọ́mọ́lé balógun tí máa ń yojo. Gbogbo tó bá wà nílé oníkálukú báyìí, ẹ bá wa gbé jáde. Mo ń bẹ tó ń béèrè nọ́mbà tó kọ. Àwọn yẹn ti pè mo ti fi fóònù sí silent. Ìfi àfọmọ kí ọdẹ please ẹ bá wa sọ sí tó wà nílẹ̀. September mi change láti jọ tí September fi tán. October làwọn. Ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section ẹ tó ń béèrè nọ́mbà mi. Ìwọ àfáà tán bá bí ìyá ẹ̀ rè tí wọ́n bá bí pọ̀nrí mọ pọ̀npọ̀n bàbá ńlá bá ẹ̀ dá náà bá bí bàbá ọ̀dà lẹ́ẹ̀ bá bí bàbá ọ̀dà lẹ́ẹ̀ bá bí ìyá ńlá ìyá ńlá ẹ̀dá kọ́ gbé sómi kọ́ sọ native thing lórí ẹ̀ kọ́ gbé lẹ́ẹ̀ bá bí bàbá ọ̀dà bàbá ńlá bá ọ ni mọ̀ wí ìwọ àfáà lójú dúdú yẹn lẹ́ẹ̀ bá bí bàbá ńlá bá ọ̀dà lẹ́ẹ̀ bá bí ìyá ńlá ìyá ọ̀dà kọ́ gbé fídíò mi kọ́ sọ negative thing lórí ẹ̀ tí ó yẹ ẹ tó ń bẹ nọ́mbà mi nìyẹn ní comment section ẹ dákun jẹ́ kí n fi yín sí speaker ẹ mọ̀ bínú torí Ọlọ́run ẹ dákun ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ fi yín sí speaker ẹ ṣé mi sáwà lẹ́ ń bá wí abẹ́ ń báyàn sọ̀rọ̀ yà ẹ ló à ń gbọ́ yín sà. Ẹ pẹ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ káàsán ẹ kú àtẹ̀mọ́ra ẹ ṣeun ẹ kú akíkanjú ẹ kú àtẹ̀mọ́ra eléyìí ò kì í ṣòfin òkè ọdẹ nìkan ilẹ̀ Yorùbá là ń sọ yìí continue to shout ní dákẹ́ àtọ̀ so this fight we are in together ẹ kú iṣẹ́ takuntakun á kú àtẹ̀mọ́ra Ọlọ́run á foríjì àwọn tó kú á dẹ̀ dá àwọn tó kù sí Ọlọ́run á tún ìwé ẹ̀ṣọ́ wa gbogbo wa náà la máa continue láti máa pariwo sókè we are not going to stop we will continue to shout we will continue so kò sí àwọn èèyàn á padà gbóhùn gbogbo wa because ó ti wà so obvious for many years pé federal government won't support our people and secondly they want to kill everybody in Yoruba land so we are all going to stand up and fight this together this is not about Okeode this is about Yoruba land so Ọlọ́run á dẹ̀ fún wa ṣe ajayi lámájà níjà alájàṣẹ́kù ẹ kúṣẹ́ mà ẹ kúṣẹ́ náà ó kí yín owó lòyún lògùn ẹnu ó dà ọ́. ẹ ṣe gan God bless you. ìwọ àfáà lẹ́ẹ̀ bá bí bàbá ọ̀dà lẹ́ẹ̀ bá bí ìyá ọ̀dà kọ́ gbé sómi kọ́ sọ negative thing lórí ẹ̀ ọ́ sì òfò ni
mo pariwo tó mo pariwo tẹ́ bá bí bàbá ọ̀dà try me ayé bàjẹ́ mọ́ mi lọ́wọ́ just try it. Yorubawuyi ni mò ń jẹ́ Yorubawuyi lórúkọ mi ayé làgbé Àbẹ̀ní ẹlẹ́bàá bí bàbá ẹ̀dá nínú yín ẹ ti rí ẹ ti calculate ẹ̀ síra wọn June 5 2021 ni wọ́n pa wọ́n ní Gàngàn June 5 ẹ kí n gbé kó ṣó dáadáa June 5 2021 ni wọ́n pa wọ́n ní Ìgàngán l'Ọ́yọ́ State June 5 2022 ni wọ́n pa wọ́n ní Ondo ní Ogun State ní Ondo State September 24 ni wọ́n pa jagun tó ń defend Ìgbàjà September 25 ni wọ́n lọ massacre ní Òkè Ọdẹ. It's a plan agenda. Eléri ibu tí ń sunkún jẹ́jẹ́ ní òfò kan. Ó ní Ogunléndé, Òkè Ọdẹ people back to Ilorin. Ó sì òfò ni. Ohun tó kàn wá lókè Ọdẹ yóò kàn yín ní Ìlọrin. Ó sì òfò ni. Ohun tó kàn wá ní Òkè Ọdẹ, àwa tó fi ń pè wá ní Ogunléndé, ogun ò lè yín ẹ̀ padà sí Mali. Àṣẹ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Pọ́nà pé mo hide ojú mi, jẹ́ kí n gbé ojú mi síta. Ogun ò lè yín sá jànàjànà padà sí Mali tẹ̀tí wá. Ẹ máa padà sí Mali tẹ̀tí wá. Ogun máa lé yín padà sí Mali tẹ̀tí wá. Filẹ̀ wálẹ̀ fún wa. Láṣẹ Elédùmarè. Àwọn tẹ́ kó nǹkan lé lọ́wọ́, àwọn náà ni wọ́n kógun jà yín. Àṣẹ rúmọlẹ̀. Kì í ṣe ṣé wù ó kábíyèsí o pé àní rí láburú nílùú. Ẹ máa padà sí Mali lẹ ń lọ sòsé ẹ mọ lọ Mọ́lì ni ẹ padà sí Mọ́lì ẹ mọ Mọ́lì lẹ ń lọ ẹ lọ Mọ́lì ẹ mórílé káfàǹsà bí dábàá rí ẹ mórílé inú gbóyin padà ni ẹ filẹ̀ wálẹ̀. Aburú kọ́ ni ká gbà ní lálejò aburú òsì ni ká gbà ní lálejò ká gbà ní lálejò kó máa wá tọwọ́ bọ ní lójú ẹ padà sí Mọ́lì ń ẹ padà síbẹ̀ ẹ padà síbi lẹ́ẹ̀ ti wá ibi lẹ́ẹ̀ ti wá lẹ́ẹ̀ padà síbẹ̀ bá níbi lẹ́ẹ̀ ti wá ẹ wọgbó lọ lẹ́ẹ̀ bá níbi lẹ́ẹ̀ ti wá kẹ́ wọgbó lọ igbó sòsé tààràtààrà ẹ mọ̀ wọgbó lọ ọ̀rọ̀wọ́ ìwẹ̀yìn. Ṣé ni kí n kú lọ bá ọba? Ta ló rántí fídíò ìyá yìí? Ohun tó ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ yìí ìyá yìí oníyemọja ni ẹni tó bá rántí fídíò. Mo ní kí wọ́n gbé mi kí n kú lọ. Ẹni tó bá rántí fídíò ìyá yìí oníyemọja ni ìyá yìí rí n tó fẹ́ ṣẹlẹ̀. Was it not last year or 2 years ago? And she went to Ilorin. Ọlọ́mọ ẹ̀ka ogun pé wọ́n lé ogun dé o wọ́n lé wọn kíní ó ní iyemọja ní kóun wá bọ̀ òun. Ó ní kì í pé kò síbi tóun ti máa bọ iyemọja ní gbogbo ìlú. Ó ní ṣùgbọ́n sọ pé ní Kwara State kóun lọ sí Ìlọrin. And she pleaded ẹgbẹ́ tó ń kọ́ máa bọ iyemọja because ọmọ kò tó bá bọ́ ó máa protect àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá. Ó máa protect àwọn ọmọ Yorùbá. Ó ní kọ́ mọ̀ bọ̀. Wọ́n jẹ́ kí ìyá yìí bọ iyemọja. Ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀? Ṣógun ò lé àwọn èèyàn. Ṣé àpadà ẹ̀jẹ̀ tó ní kọ́ máa rí ẹ̀jẹ̀ padà ṣẹlẹ̀? Ẹ padà síbi tẹ̀sí wá agbára Ọlọ́run. Mo ní kí wọ́n gbé mi kí n kú lọ bá ọba Ìlọrin pé kì í ṣe ṣé wù ó kábíyèsí o pé àní rí láburú nílùú ire ni a máa rí nílùú Ìlọrin. Nǹkan báyìí ni mẹ́sẹ̀gì tó ń yọ àwọn ọmọ ńlá là lọ́tún lósì bóyá nítorí ipò tí mo wà ló ṣe jẹ́ pọ́dọ̀ mi ni ó ń darí sí pé kí n lọ bẹ̀ wọ́n kí n rawọ́ rasẹ̀ kán jẹ́ aṣọ ọdún Yemọja pé Yemọja gan ó wà lóríkì ìlú Ìlọrin wọ́n ṣàní Yemọja ló nídìí àpẹ̀ ní ìwà láti ibẹ̀ ṣùgbọ́n bóyá ipò adé tí Elédùmarè ti dé mi látọ̀run wá òun ló fà tó fi jẹ́ pé èmi ló ń farahàn. Mi ò wá láti wá ṣe ọdún nítorí wípé mò ń wábi tí màá ti ṣọdún
irúnmọlẹ̀ ló rán mi iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè tá a bá ti ń bọ Iyemọja ní ìlú Ìsẹ̀yìn yìí gbogbo àgbáyé a máa rítura àní mọ ìnira. Ọ̀rúnmìlà ló sọ pé Ìsẹ́yìn ló padà sí lọ bọ Iyemọja yẹn àwọn ẹni òfò. ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí ó ní kẹ́nikẹ́ni má ṣe súngbà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ lára òun adífọ́fọ́ ló gbòjì gọ̀lọ̀ èyí tí ń ṣàwó lọ sí ìlú àwọn ẹlẹ́yẹ ẹbọ làwọn ni kó máa mú ṣe ó gbẹ́bọ níbi òrúbọ ó lè ní ti dológbò dúdú èsè gọ̀lọ̀ ní máa bá wọn yún gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀ ológbò kì í kú sógun àjẹ́ gọ̀lọ̀ ní máa bá wọn yún o gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀ wọ́n ní tútù dòdò tútù níní adífáfó olúwẹ̀rí màgẹ̀tì àtòjò àtẹ̀rùn ilé olúwẹ̀rí kì í gbóná ilé wo ò ní gbóná ọ̀dẹ̀dẹ̀ wo ò ní dàrú ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ àní folú ọmọ ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìgbóná ò ní mú wa àní rógun sá síbí sá sọ́hùn sá kákàkiri àní rógun àṣetá àbọ̀n àní rógun. ṣé ẹ̀ ń gbọ́ mẹ́sẹ̀gì tí ìyá yẹn mú wá ṣé ẹ̀ ń gbọ́ mẹ́sẹ̀gì tí ìyá yẹn mú wá bí last 2 years ago ni ṣé ẹ̀ ń gbọ́ mẹ́sẹ̀gì tí ìyá yẹn mú wá wọn ò gbà àwọn eléri ibú tí ń sunkún jẹ́jẹ́ àwọn ẹni òfò Abdulrahmanu ó ti dógbè eléyín òbò eléyín ló dó òkèdè tó ti lọ pààyàn yẹn ó ti dó òbò eléyín. The world will hear my voice until the world listen. They are listening now until they sit down and ask themselves, who is this lady? What is the agony in her voice? What is the pain in her eyes? Who is Abdulrahmanu Enianu, the governor of Kwara State? Why the massacre in Okeode? Abdulrahmanu, you will explain taya. O ma explain taya o. Why explain? O ní lè báyàwó ẹ̀sùn. Togo ko ma dobo mo nídìí. O ma explain taya. Fídíò yìí àwọn yẹn máa cut yẹn ni. Wọ́n máa cut yẹn ni. A máa go far. Ó ti lọ far. Ó ti lọ far gan. Ó ti lọ far. Àṣírí yín ti tú. She said it. She came and she said it. Ìyá mi ẹ sọ̀rọ̀ sókè. Gbogbo kì í kú sógun àjẹ́ gọ̀lọ̀ ní máa bá wọn yún o gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀ wọ́n ní tútù dòdò tútù níní adífáfó olúwẹ̀rí màgẹ̀tì àtòjò àtẹ̀rùn ilé olúwẹ̀rí kì í gbóná ilé wo ò ní gbóná ọ̀dẹ̀dẹ̀ wo ò ní dàrú ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ àní folú ọmọ ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìgbóná ò ní mú wa àní rógun sá síbí sá sọ́hùn sá kákàkiri àní rógun àṣetá àbọ̀n àní rógun àgbàrá ẹ̀jẹ̀ àní rógun ẹyẹ sá sínú ilé ẹ̀ gbọ́dọ̀ jáde. wá ló ní òtún arẹrẹ rẹtẹrẹrẹ babaláwo olúwẹ̀rí ló dífá fólúwẹ̀rí olúwẹ̀rí ló ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ẹbọ làwọn ní kó máa mú ṣe ó gbẹ́bọ níbẹ̀ òrúbọ olúwẹ̀rí ìyá mi abiyamọ tòótọ́ ayé wẹ́rẹ́wẹ́rẹ́ gorí ọ̀tá lọ á wá da oore ńlá á dà sí wa lọ́wọ́ ojú òní tì wá o ire gbogbo á wọlé tọ̀ wá. Ẹ káàbọ̀ sí ìkànnì àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ó ṣà báà láti ṣe téèyàn mẹ́ta ó fi dúró méjì mo pe àwọn awo mo pe babaláwo ẹ wá da Ifá wọ́n gbé fàjànlẹ̀ wọ́n rí rẹ̀tẹ̀ ọdún jọ wọ́n ní ìyá àfikẹ́ ẹ̀ṣọ́dún níbi tí wọ́n tún kì í lórí tabẹ̀ wọ́n ní àfikó kìkì kàn ní pé wọn ò gbọ́dọ̀ bọ Iyemọja yẹn ń bò ń kẹ́lẹ́ mọ́ ní pé kí gbogbo. wọ́n ní Abdulrahmanu Enianu wọ́n ló tẹ̀lé Tinubu lọ sí Imo State 2 days ago láti lọ commission project ó máa lọ síbẹ̀ kò ṣe ní lọ ọpẹ́ ò balẹ̀ òun sọ mọ́ Tinubu lẹ́sẹ̀ òun sọ mọ́ bóyá ń sọ mọ́ Tinubu làwa náà lẹ́nu tó ń sọ mọ́ Tinubu lẹ́sẹ̀ Abdulrahmanu Enianu bó ṣe ń sọ mọ́ Tinubu làwa náà lẹ́nu tó ń sọ mọ́ Tinubu dẹ̀ kì í ṣe olórí burúkú bíi tiẹ̀ Tinubu àkànbí o ọmọ olódò yìí dẹ o
tó bá pé Tinubu wá látòkè ọdẹ ni ẹ ní sórí burúkú dé òkè ọdẹ. Bọ̀dá Bàṣírù mo ń pariwo yín mi ti fẹ́ broadcast yín mo ń bọ̀ lórí yín mi tí dé àwa náà léèyàn nínú òkè ọdẹ àléèyàn nínú kí lorúkọ ẹ nínú gọ́ọ̀mẹ̀ntì ìyẹn tẹ̀ wá kọ́ ní issue Abdulramonu until you explain gbogbo ọ̀rọ̀ tó ń pa yẹn ó ń ṣàwàdà ni ó máa explain táyà ọkọ ẹ ò ní balẹ̀ kò gbélé kò gbọ́nà máa bá ẹni wàá máa sá kíjokíjo káàkiri mo mọ̀ pé bí jẹ́ ń ṣe fídíò wàá máa wò mí ó ti dóòbò eléyín tí wọn bá dóòbò eléyín máa ń wá yín mọ̀yàn lóko báyìí ó ti òkè ọdẹ tó lọ yẹn ó ti dóòbò eléyín. Mami ẹ sọ̀rọ̀ sókè. Àgbáyé mọ̀ pé wọ́n ń ṣọdún wọ́n ní ẹrù àgbàlagbà ní bó ní í ṣe ṣe wọ́n ní àfi kẹ́ ẹ ṣe irúmọlẹ̀ àgbẹ̀yìn tó oṣù kẹsàn-án ni máa ń ṣọdún ní ọdọọdún ní ọdún Iyemọja tí mo ti máa ń ṣe tipẹ́tipẹ́ mo wá ní oṣù kẹsàn-án yìí ni ká ṣe ká papọ̀ sí wọ́n wá dá ifá sí wọ́n tuntun wò babaláwo tó jó lórí nílùú Kwara ó dáfá nílùú Ifẹ̀. Wọ́n ní kó máa bọ̀ Iyemọja ní Kwara State ìwọ lọ sọ́jà ọba ọjà tí wọ́n ti ń ta tewétegbò ọjà tó ti ń ta tewétegbò orí igbá orí àwo tó wà ní ọjà ọba ó fẹ́ẹ̀ tóbi ju tèkó lọ àwọn òwò náà ra tewétegbò ń bẹ̀ èyàn alábòsí burúkú yìí ọjà tewétegbò tó wà ní Ìlọrin àwọn òwò náà rajà ń bẹ̀ àwọn alájà sáàlì báríkà mọ̀ọ́dúpẹ́ pẹ̀lú eyín mẹ́kà lẹ́nu tó báwọn náà ń tà because àwọn yẹn mọ̀ wípé mẹ́kà àwọn kan lọ mẹ́kà ni wọ́n mọ̀ pé ìbílẹ̀ gangan òun ló lè ṣe ẹ máa kó wa ní gúrúmù ẹ̀yin ṣẹ̀ṣà nílẹ̀ àìṣe kíní kan nílọrin o Ògún pa yín ẹ ti ya wèrè. Apèdè bẹ́ẹ̀ wọ́n dá ifá náà nífẹ̀ẹ́ òǹdàyé wọ́n ní oṣù keje ni Iyemọja ní kẹ́ wá ṣe níbo láti ṣe wọ́n ní odò kan wà tẹ́ ẹ ti sọ fún yín pé ẹ̀ ń bọ̀ wá ṣọdún fún tí ẹ padà lọ síbẹ̀ mọ́ mo wá ronú sí i nígbà mo rò mo wá rántí pé bí ọdún 2-3 sẹ́yìn mo mà lọ síbi odò kan mo wá ń wò pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo tún tọ̀ ọmọ ní kán bá wa tọ̀ dáadáa wọ́n lódò Ògùn ni ṣódò Ògùn wà ní Kwara wọ́n tún bi níbẹ̀ pé níbo lódò Ògùn wà ní tòsí anywhere around yín ni kò sódò Ògùn o ní gbogbo tòsí ọ̀dọ̀ mi yìí ibi tí mo rántí pé mo ti pàdé odò Ògùn ní ọ̀nà Sẹ́yìn nígbà tá a ń lọ sí ọdún Ifá ọdún àwọn Ọ̀páládò ní ìlú Sẹ́yìn mo wá rántí pé òótọ́ mà ní mo bá pe àwọn ọmọ báyìí làwọn ọmọ bá ní mọ́mì lóòótọ́ ni yèyé ẹ ti sọ ní ibi odò yẹn pé ẹ̀ ń bọ̀ wá ṣe ọdún níbẹ̀ ó ti pẹ́ ẹ̀ ṣé omi wá ń rìkọ́dì yẹn ó rìkọ́dì ẹ̀ sílẹ̀ ni wọ́n ní tàbátà kankan asáré sọ́jà ọjà sáré sílé la bá pe gbogbo àwọn awo ni mo bá fi ń tó àwọn ènìyàn létí àwọn ènìyàn nítò báwo lẹ ìfẹ́ ṣe bó ló ṣe wá yá kíákíá báyìí mo ní rúmọlẹ̀ ló lóṣù keje gbogbo ẹ̀ nísìn kò jọ ọ̀rọ̀ oṣù kan àbọ̀ tá à ń ronú ẹ̀ wọ́n ní tá a bá ṣọdún yẹn wọ́n ní wàhálà máa ṣẹlẹ̀ wọ́n ní tá a. ẹ gbọ́ màámi ẹ tún sọ fáwọn èèyàn kan máa wà gbọ́ àṣà thank you for recording this. tàbátà kankan asáré sọ́jà ọjà sáré sílé la bá pe gbogbo àwọn awo ni mo bá fi ń tó àwọn ènìyàn létí àwọn ènìyàn nítò báwo lẹ ìfẹ́ ṣe bó ló ṣe wá yá kíákíá báyìí mo ní rúmọlẹ̀ ló lóṣù keje gbogbo ẹ̀ nísìn kò jọ ọ̀rọ̀ oṣù kan àbọ̀ tá à ń ronú ẹ̀ wọ́n ní tá a bá ṣọdún yẹn wọ́n ní wàhálà máa ṣẹlẹ̀ wọ́n ní tá a bá ṣọdún yẹn wọ́n ní nǹkan á ṣẹlẹ̀ mo ní kí ló fẹ́ ṣẹlẹ̀ ológun fẹ́ wọ̀lú mo ní ogun. sọ́tọ̀ yín ẹ̀yin ẹni òfò ẹ̀yin eléri ibú ṣé bẹ́ẹ̀ rí ẹ̀yin ń fẹ́ ogun yẹn ni ẹ fẹ́ kó ogun yẹn wọ ìlú kí Kwara update eléri ibú kó máa pe òkè ọdẹ ní ogun léńdé so ẹ mọ̀ pé jagun oh nice ìyẹn náà nice Kwara update ní ó ní òkè ọdẹ ti padà wá sí back to Ilorin city
àwọn Ogunléndé wà ló sọ bẹ́ẹ̀ mọ́. yán ogun òde dàbí ká sùn sí aya ẹni lórí bẹ́ẹ̀dì. Mo ní kò sẹ́ni tó gbàdúrà ogun, kí ló ṣẹlẹ̀, báwo láti máa ṣe. Wọ́n ní àfi kẹ́ ṣọdún Yemọja kó kìkì kan káyé gbọ́kàn. wọn jẹ́ ń ṣe ẹ bá gbóhùn sókè Ẹnu ẹ̀ka ẹ kú dédé àsìkò yìí. lọ́wọ́ wa pẹ̀lú àṣẹ. wọ́n ṣe nǹkan ti ṣe wá lẹ̀ Yorùbá gan-an. Àwọn èèyàn dẹ̀ pay attention ni. Wọ́n pay attention. Ó kò dùn mí pé àti tí yẹn bá máa ṣẹlẹ̀ kò sí ta fẹ́ gbà mí. Ṣé pay attention pẹ̀lú ọmọ Gúnmi pé ọmọ Gúnmi ó ti jáde ní iṣẹ́ ológun. ọ̀gá ológun ni. Wọ́n bá yá ẹ mọ̀ pé wọ́n mọ̀ ṣe kí ní tán ṣe yẹn. Wọn ò tí ì jẹ ọmọ ẹ̀ ò tí ì jẹ ológun, wọ́n ń control gbogbo military zone. Tọmọ yẹn bá jẹ ológun tọmọ yẹn wọ́n di ọmọ yẹn lè di ọmọ táwa máa bí ìfiṣọ́ ni. Ṣé máa rí nǹkan tẹ́ni táwọn èèyàn ò rò nìyẹn. Ẹ gbogbo àti bàbá tó bí Gúnmi ti bí Gúnmi tí Gúnmi tó wá ṣẹ̀ṣẹ̀ wá fi ogun yẹn jà wá sí. Ọmọ tí Gúnmi kí ọmọ tí àwọn èèyàn ò rò ọmọ tí Gúnmi ṣe graduation yìí. Ẹ máa rí pé àwọn ọmọ tiwa tó wà nílùú òyìnbó ń bì àtàwọn ọmọ àwọn ọmọ kékeré táwa máa bí ọmọ Gúnmi yẹn ó máa ti wá jẹ olórí gbogbo sójà tí wọn bá ti gba gbogbo Nàìjíríà gbà yìí. Èèyàn tó ti di olórí sójà ó máa kọ̀ọ̀tún gbogbo nǹkan ogun láti lẹ̀. ó kí ẹ̀yin èèyàn wa. Nígbà tó bá yà ogun òkè náà máa fi máa jà wá ẹ lọ kọ́lẹ̀ lónìí àwa sì ń wo lọ́kàn wa pé àwa save the west ni tẹ̀yìn gbogbo èkó ìkọ̀kọ̀ táwọn wò tó save yẹn nígbà tó bá yá wọn ò ní gba free chance mọ́ láti ọ̀dọ̀ airspace wọ́n máa fly without no clearance láti airspace àwọn àdàbà drop bombs everywhere quote me wrong tí wọn ò bá tètè find solutions gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ I'm telling you but it's just a pity nígbà tó ṣe pé a fẹ́ ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà àwọn baálẹ̀ mọ̀ pa ẹ̀ àwọn ọba mọ̀ pa ẹ̀ trust me they all been paid wọ́n ti sanwó fún gbogbo wọn kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n ti sanwó fún gbogbo wọn ẹ̀wù ìyá tẹ̀ ń pè ẹ̀ sí nǹkan tó yẹ ká tún gbọ́kàn lé pé bí a tún ká tún fi ká fi tẹ̀ ẹ̀yìn ẹ̀sìn àdébáwọ̀ bẹ́ẹ̀ máa ń tètè. a fẹsẹ̀ yìí délé. wọ́n tún ti fẹ̀sì wọ́n tún ti gbà lọ́wọ́ àwọn tó yẹ kó máa ṣe àwọn tó kù tó jẹ pé tí ìwà wá wà nínú ilé mi mo ń bo òòṣà lamẹ́ríkà bí wà wá bí mo ní yìnbọn pa ẹ̀ tó wà nínú premises yìí nígbà táyé ò fẹ́ bàjẹ́ tó wà pé Nàìjíríà torí ẹ lọ sílé onílé ẹ sọ pé ó ń bo òòṣà nínú ilé ẹ̀ what other city ló ní láti wọ ilé èèyàn láti lọ máa àtàkẹ pé ó ń bo òòṣà nínú ilé tó fún wa rẹ̀ kọ́ tó bá ń ṣe níbi tàbí wọ́n ti fi ẹ̀sùn wọ́n ti fi gbàgbára Yorùbá lọ́wọ́ Yorùbá èyí tó kù fẹ́ káwa fúnra wa máa tún máa lò àwa náà tún wá ń tà fúnra wa ìbá àwọn ọmọ Yorùbá ló ń ṣògùn fáwọn Fúlàní àbáwọn kan náà ṣògùn fún ọsùn bí kan nú àwọn kan nú wọn lára àwọn tó ń gbé sùn mí wọn ní wọn yìnbọn fún ẹgbẹ́ òun ràn wọn. àwọn ìyá mi náà padà bọ́tà sí wọn ní baba ńlá àwọn màá mi náà padà jáde sí wọn tó ń lé wọn. ìbá àwọn ọmọ Yorùbá yìí náà lọ ṣògùn fún wọn I'm telling you the truth so ẹ wo wọn ti wọnú wa tán kò sí nǹkan tàbí ṣe wọn wọnú wa tán ó kò jẹ́ pé òótọ́ ló máa lékè ṣáàní tó bá máa fòyìn kan àbí méjì òótọ́ yẹn máa lékè I feel for you I've never seen you like this before I was just looking at your Facebook pé woman ti go through a lot of stress ẹ wo ju yín bó ṣe rí it's just a pity I feel for you. ṣe mo pé ọ̀tọ̀ ni wípé kí nǹkan ṣẹlẹ̀ kẹsùn ẹkún ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni kí nǹkan ṣẹlẹ̀ kẹ má rẹkún sun lọ́tí kí ni ti ṣẹlẹ̀ báyìí nísìn mò ń try pé kí n tiẹ̀ sunkún pé kí n tiẹ̀ try kí n tiẹ̀ sun mi ìrẹ́kún sun ló yẹ kójú mi wú báyìí mò ń try pé kí n tiẹ̀ sunkún kí n tiẹ̀ bẹ̀tí mi ìrí sun. máa náà sọ̀rọ̀ yẹn lémi bàbá arúgbó I mean he was really annoyed. He feel your pains. He feel the pains of Yoruba land. He feel the pains of people over there that have been killed. The man was talking a lot about what we've been going through. I gave it to him today. I don't know where sure I'm not available. You know, how long are we going to do this? I'm telling you. He has the support of foreigners. Whatever. Ìgbà tí Táwòré ò gbà wọ́n láì kan pa wọ́n nílùú ṣé wọ́n pa wọ́n. Tí kúlẹ̀ ò bá pààyàn tó dé ò lè pààyàn ó lè máa ránṣẹ́ sí síta. Yeah, Mama, you're right. I'm not going to dispute that. Okay? It
ikú ló bá pàdé but àwọn ti lé gángan ohun tó wọ́n ti gbàbọ̀dè we understand that wọ́n ti gbàbọ̀dè so what we gonna do. n ta máa ṣe ọlọ́run akọ wa mọ̀ ṣe ẹ ṣe bàbá mi. àṣẹ thank you so much. àṣẹ gbogbo èèyàn mo tiẹ̀ fẹ́ mi mọ̀ kan tí mo fẹ́ ṣe mo jẹ́ pé kí tiẹ̀ jókòó kí tiẹ̀ sún ẹkún bẹ́ẹ̀ mi rẹ́kún sórí mi gbẹ ni ló yẹ kójú mi wú bẹ́ẹ̀ yẹn. wọ́n ti ń prepare àwọn ọmọ fún next generation tẹ́wà lórí Facebook wọ́n ti ń flag yín o tẹ́wà lórí YouTube show ẹ bá mi tẹ thumb up lórí YouTube show yìí tẹ́wà lórí YouTube show ẹ bá mi tẹ thumb up lórí ẹ̀ ìfọlọ́wọ́ bá bẹ̀ yín so flagging Facebook kò ní ràn wá lórí YouTube.